àwọn kankan ṣẹlẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó ṣe pé mi àti bàbá ní interaction tó yá sí pé a fi mọ̀ pé Sheikh Adam àfa dáadáa ni bàbá dáadáa bẹ́ẹ̀ ni lémi pẹ̀lú wọn báyìí àti yìí tó so pọ̀ mọ́ táwọn àfa wà ń bẹ̀ sèyí tèmi pẹ̀lú wọn jọ sọ yẹn náà ẹlẹ́rìí wà láyé tí ò ti kú àti tó ṣẹlẹ̀ nínú ọgbà gangan nígbà tí àwọn blue lọ́wọ́ ẹ jẹ́ kọ́kọ́ sọ̀kan nípa ti ọ̀rọ̀ lóúnjẹ ẹ̀yin tí ẹ bá mọ mọ́ríkàsì dáadáa tí ẹ bá mọ ìgbà tí bàbá wà láyé àwọn ìyàwó wọn ni bàbá ní kọ́ mọ dáná tọ́jà àwọn ìyá wa tá a mọ lọ ra oúnjẹ lọ́dọ̀ wọn tó bá dàsìkò tá a jẹun nítorí pé bàbá mọ̀ gbé oúnjẹ yẹn fáwọn aráàta tí wọn mọ̀ rí kó máa fi nǹkan sínú oúnjẹ fún àwọn ọmọ kó má pa àwọn ọmọ sáwọn lọ́rùn so ọ̀kan náà àwọn ìyàwó wọn nígbà tí wọ́n dẹ̀ bàbá máa ń pín kíní ẹ̀ fún wọn every week bàtọ́ wá kan ọ̀kan náà àwọn ìyàwó wọn tí mi ò ní dárúkọ wọn lásìkò ìbọ̀tẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ ni la ṣe fẹ́ sọ ṣé wàá rọ ọmọ kan ó ṣẹ̀ṣẹ̀ dé ọ̀sẹ̀ ọdún kejì tó dé wọ mọ́ríkàsì rè òun náà wá tó àmọ́ ń tó ra oúnjẹ ni ibi tó ọmọ yẹn ti ń sọ pé ọkàn tòun ẹnìkan wá lẹ́tà yìí tó sáré wá bọ́ síwájú ẹ̀ ọwọ́ wípé òun tóun ti tò tipẹ́ ọba yọ ọmọ yẹn sẹ́gbẹ̀ kan lọ́ba fi súnmọ́ wájú so ibi tí ń sọ pé ẹ̀ta tèmi abọ́ rẹ̀ wá ṣèṣì bá ìyá wa lórí tó ń ta oúnjẹ fún wa so ìyá wa náà wá gba abọ́ yẹn wọ́n wá fi na ọmọ yẹn pé kí ní kan lójú ọ̀sẹ̀ sábà wọn kan èèyàn sọ pé ọba bọ́ na ẹ̀yàwó mùdírù mẹ́ka ìyàwó Sheikh Adam so wọ́n bá sáàdá oúnjẹ títà dúró ọ̀kan náà àwọn àfáà wa mọ́ríkàsì àwọn bíi méjì sí mẹ́ta mi dárúkọ wọ́n sà kó kéèsì yẹn wá àwọn ló ti mọ rántí báyìí wọ́n bá kó kéèsì yẹn wájú Sheikh Adam èmi náà tẹ̀lé mo fẹ́ wo tọ́rọ̀ yọ jà sí so bàbá bá ní kí ló dé wọ́n ti fẹ́ sàlùwàlá ni wọ́n bá rojọ́ fún wọn wípé ọmọ yìí ló fabọ́ gbá ìyá wa lórí bí àfa mọ́ríkàsì yẹn ṣe present kéèsì yẹn ni bàbá ní ó fabọ́ gbá ìyàwó mi lórí kí ni ìyàwó mi ṣe wọn náà ìtẹ́lẹ̀ so ìyàwó wọn náà wà bẹ́ẹ̀ o bàbá wa ní tó ọmọ wo ni ẹ wá fẹ́ jọ ẹ̀sùn ọmọ yìí ni bàbá bá ní tó wọ ọmọ rojọ́ kí ló ṣẹlẹ̀ lọmọ bá sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn kí n fi lè cut time so bàbá wa ní tó ṣé lóòótọ́ ló gba abọ́ lọ́wọ́ ẹ̀ tó fi gbá lórí wọn níbẹ̀ ṣùgbọ́n òun lọ kọ́kọ́ fi abọ́ gbá àwọn bàbá wa ní sọ ọgbọ́n tó ló ṣèṣì ṣé ọmọ yóò wá mọ̀ máa fa abọ́ gbá tó sì mọ̀ pé ìyàwó mi ni ibi ló sì ti wá kéwú. La ilaha illallah Muhammadur Rasulullah. Bàbá wa ní ṣé mo ní kó máa wá fi abọ́ gbá àwọn ọmọ lórí níbí yìí ni àbí kó wá ta oúnjẹ fún wọn. Bàbá wa ní tó kí ni ẹ bá dáadáa òde wá kó wá ṣé kí wọ́n á máa bá ọmọ yìí wí fún ìyàwó mi ni ẹ ṣe wá kó kéèsì yìí wá. Ẹ já wo ẹwẹ Hasan àdàfún yín ọ̀kan nu tó sojú mi báyìí. Ẹlẹ́ẹ̀kejì tíra yìí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ torí kì í ṣe pé bóyá ọdún méjì mo fi kọ́ mo ṣe wàhálà pọ̀ lórí díẹ̀ ṣé wàá rí nígbà tí mo wà Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ tíra tó ń kọ́ wa ni mo máa ń ra notebook special fún tí n bá ti rí ìwé kan báyìí tíra kan máa sàmọ́ yọ àwọn àfọwọ́n tó bá wà ń bẹ̀ torí sọmọ pé sọ́rùfù iṣẹ́ ká máa wọn fíìlì kankan ni tíra tó wà tí bàbá fi ń kọ́ wa ní orin tí bàbá ṣe tí wọ́n fi kọ́ orin ní Amẹ́ríkà ní ọdún ẹlẹ́kẹta bẹ́ẹ̀ ni mo bá rí orin kan bẹ̀ ibi tí wọ́n sọ pé wàmínà ìbàlíyàtì ìtọ́ọ̀bù mọ́ńlá yẹ̀rì àwì mo wá rí yẹ̀rì àwì yẹn mo mọ̀ pé mùdọ́rì ni mo wá mọ̀ pé mọ́ọ̀dì rẹ̀ èrè àwà ni ó wà mo wá ń wo wásìnì wo ló lè wọ̀ nínú àwọn àwùzánù 35 tí lárúbá gbé kalẹ̀ fún wa pé òun láàmọ̀ fi wọn gbogbo fíìlì gbogbo ẹ̀wọ̀ gbogbo ẹ̀kọ́ wọ́ gbogbo àfa Amẹ́ríkà pátá ni mo bi àtẹ̀ntí kọ́ wa sọ́rùfù àtẹ̀ntí ọkọ̀ wa sọ́rùfù so tí wọ́n bá ti mú èsì kan wá wá nínú kọ̀ wọ́ ọbẹ̀ yẹn because èmi náà ti gbé wọbẹ̀ kọ̀ wọbẹ̀ lọ́jọ́ ẹ̀ mọ́ bí èmi sì wà lọ́mọ kéwú bí ní sikẹ́yà kan fẹ́ sọ fún wa yí pé gbà náà kàtàbà yẹ kìtúbù ó lè ṣiṣẹ́ lọ́dọ̀ fàálà yẹ fọ́ alù tí ó sì lè ṣiṣẹ́ ń bẹ̀ so wọ́n á wá ní kí n má wọrí tó bá di bí ọ̀túnla kálukú sá ń wá kíní mo bi Gàmáwí bí ọjọ́ méjì ni Gàmáwí fi ń tú gbogbo tíra sọ́rùfù tí wọ́n ní tí wọ́n ń wá kíní ìwọ̀n rí ètú yìí náà wà ní ọgbàjọ́ làwọn náà mà gbogbo wọn pátápátá so Gàmáwí wá ní tó wà bẹ́ẹ̀ ni pé a lọ bí Sheikh Adam ni bàbá tọkọ wá kéwù nù wọ́n bá lọ bí bàbá pé ọmọ kan máa ń bẹ tí wàhálà rẹ̀ pọ̀ pa fíìlì sọ́rùfù kankan so ó bí wá nípa fíìlì kan tó yẹ sí pé àwọn wáṣọ tá à ń gbé wọ̀ àwa náà rí pé kíní ọ̀wọ́ bẹ̀ so ẹ dákun tẹ bá lè ṣe sí so bàbá ní tó bọlọmọ náà wọn lọ́wọ́ kíláàsì lọ́wọ́ báyìí tó wàá bí tó bá ti dé kíláàsì rẹ̀ kó ní kọ́ mọ̀ bọ̀ tó a dẹ̀ wà ní tàwùjí ẹlẹ́ẹ̀kejì àwọn ní ẹlẹ́ẹ̀kẹta so bí iṣẹ́ Gàmáwí ṣe wọ kíláàsì báyìí wọ́n ní tọ̀ bàbá ní ọwá wọ́n wà bí tó máa ń jókòó mẹ́wọ̀n tó bá ti lọ ní kó mú mọ́kítọ́ rẹ̀ dání o kankan so mo bá dọ́dọ̀ bàbá mo bá sàsálámà sí wọn kankan wọ́n bá ní tó wọ́n ní gbọ́ fìlí wo lọ́wọ́ tó rí tí o rí wá sínú rẹ̀ so mo bá ní tíra yìí náà ni tíra mọ́kítọ́ àtẹ kọ́ wa nígbà táwa ní sáyẹ́nsì àdájú ní kankan wọ́n bá ní tó mo bá yọ tíra yìí jáde mo bá síbẹ̀ mo ní orin yẹn bàbá bá gbà lọ́wọ́ mi wọ́n bá wo báyìí wọ́n wo èmi náà mo ti kọ́ tíra yìí èrè àwà mo ní bẹ́ẹ̀ ni èrè àwà so ọ̀wá rí ibi kankan tọwọ́ ó sì ti gbé lọ àwọn mùlàkọ́ tí mo ní wà láì kọ̀wọ́ bẹ̀ wà ní tọ̀ ọ̀dà tọ́wọ́ bẹ̀ máa lọ àwà nǹkan ṣe sí barakallahu fik wọ́n bá ní máa lọ so bàtọ́ wá díjọ́ kẹta wọ́n wá sọ fún Gàmáwí wípé tó bá ti wá sí kíláàsì wa so ajá sí wípé a rí wázínù kan sí nínú mọ́ríkàsì
gbogbo àwùzánù 35 tí lárúbáwá láwọn gbé kalẹ̀ láti yọ tí wọ́n ti gbé sọ́rùfù lẹ̀ 35 tí wọ́n ní náà rìn kò jù báyìí lọ ajẹ́pàrí kan sínú ọgbà nu yọ wá jẹ́ 36 bàbá ní kí wọ́n lọ rọ ìfọ̀ àlà sódà kiri àwọn àyàn ó lè ráyè jókòó síbì kan mo sọ̀rọ̀ rẹ̀ nínú tíra yìí. Allahu akbar kabira. So ó di méjì. Mawlana Sheikh Adam. Wallahi ta'ala rahimahullah. Wallahi. Wallahi billahi. Bẹ́ẹ̀ni. Wallahi. So that's wọ́n sọ̀rọ̀ problem yìí mà fún wa pé because ẹ̀mọ̀ pé tí bàbá ọba ní ká rọ wá sínú fún a sì wà lórí pé kí bọ́lá wà ti há báyìí. Wallahi táà ní pé kọ́sọ̀ wọn kankan 35 tó gbé kalẹ̀ láti yọ tó ti gbé sọ́rọ̀ fún lẹ̀ látàkùn àwọn àlí. Rahimahullah ṣáà. Ẹlẹ́kẹta nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára tí mo fi mọ̀ pé Sheikh Adam àníyàn tó dáa ni wọ́n ní. Ìjọ kan fẹ́ ṣe ọdún hijira bàbá ní ká lọ sọ fún gbogbo àwọn mọ́ríkà sàwátà ní asana rọ́bìà àwà ní rọ́bìà gbà yà fẹ́ ṣe hijira so bàbá ní kí wọ́n lọ sàwá àwa kọ̀ọ̀kan tá a ní gbìyànjú ní kíláàsì pé ká lọ wá gbogbo bíi tí hadith ní sọ̀rọ̀ hijira wà ká lọ wá wa at least márùn so wọ́n wà kójọ wọ́n select tàbí sọdún hijira so èmi náà wà nù ẹni tí wọ́n ní kọ́ máa wá hadith so mo ti wá àwọn hadith tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hijira tó ń sọ̀rọ̀ ansor àbí muhajirun ìgbà tí bàbá set committee mẹ́ta ṣẹlẹ́ni tó bá ti rí hadith tiẹ̀ tó sopọ̀ mọ́ akọ́kọ́ meet àwọn committee alákọ̀ọ́kọ́ tó bá rí kà tó dẹ̀ ní fàṣọ́hà dáadáa tí ò mọ̀ pé sí ní ṣe tó dẹ̀ ní fàṣọ́hà abọ́sọ́dọ̀ àwọn committee ẹlẹ́kejì so tó bá ti pass mẹ́jọ sẹ̀ wá lọ síwájú bàbá wọ́n sẹ̀sẹ̀ wá gbé wọn lọ wájú bàbá gan pé wọ́n yà kárí so bá tí ìgbà tí ètò wá kàn mí tí wọ́n gbé mi lọ síwájú bàbá tó jẹ́ last ibi tí wọ́n ti approve pátápátá so mo wá ka hadith náà tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ hijira àti àwọn ansọ́rọ̀ àti muhajirun mo ṣe kà á tán báyìí bàbá bá ní tó níbo lo ti rí hadith tó kà yìí so èyí tí màá fi dárúkọ ibi tí mo ti rí wàá sọ fún bàbá pé ọ̀nà rẹ̀ jìn mo fi ọlọ́ọ̀bà búra ẹ lọ bí Sheikh Daud Afa làwọn wà láyé wọ́n wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ mudiru tòní náà àwọn náà wà ń bẹ̀ àwọn Sheikh Sazili àwọn tí kú Salati náà tí kú Sheikh Sidiq Farouk àwọn tí kú sọ̀rọ̀ àwọn náà wà ń bẹ̀ àti gbogbo àwọn àfáà tí à ń sọ pé àfáà kékeré ni wọ́n níjọ́ náà táwọn ti dàfá àgbà lónìí tí wọ́n sì wà ní ọgbà gbogbo àwọn Sheikh Sulaiman Saruji wọ́n wà ń bẹ̀ wọ́n kú wà láyé ẹ lọ bí wọ́n Sheikh Bashar Adangba wọ́n wà ń bẹ̀ ṣé wọ́n ní bẹ́ẹ̀ mi ṣe wá sọ yí pé ọ̀nà rẹ̀ jìn èmi ọmọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn adàfún yín kí ni ẹ bí Sheikh Abdullahi Salati nínú wọ́n ní wọ́n máa yorùbá ọmọ wa ara rẹ̀ báwo ló ṣe máa sọ pé ọ̀nà hadith tí wọ́n rí jìn níwájú bàbá Sheikh Adam àbọ̀ ọmọ wájú ẹni tó wà ní ìgbà wo wọ́n sá sọ gbogbo ẹ̀ wọ́n bínú bàbá jẹ́ kí wọ́n sọ gbogbo nǹkan tí wọ́n sọ tán bàbá ní Abdullahi ó ní náà ó tí ì lè bínú sọ ọ̀rọ̀ tí Dáúdà sọ yìí ọkà hadith àwa náà lání kọ́ lọ wá hadith wa òun náà wá tiẹ̀ ọwọ́ àkà àwa níbo ló ti rí ọlọ́nà rẹ̀ jìn now ṣé wọ́n mọ ibi tó ti ka hadith yẹn ṣé kó tó kà fún ọ ó ní ara òun ti gbọ́ ok bàbá ní inú tíra wo ló wà kó sọ tíra tí ó bá wà hadith ọmọ yìí kà yìí sọ tíra tó bá wà ṣé Abdullahi Salati dákẹ́ olówó ọmọ oníṣẹ́ mi ò mọ ohun sọ òdodo bàbá ní ọmọ lọ́nà rẹ̀ jìn ṣé ọ̀nà rẹ̀ jìn báyìí wallahi tallahi súnmọ́ bí láìláìlá ìlà wà wallahi ó ṣẹlẹ̀ ni bàbá ní tó ọyá sọ tíra tó wá wà wọ́n wá wà nù bugiyatu kulli muslimi bàbá ní tó eléyìí ẹ forúkọ eléyìí ọkàn eléyìí ṣe mọ̀ pé tó bá bọ́ sínú iwájú àwọn jàmáà àtàwọn àlejò tá a pè eléyìí ò ní eléyìí láyà rahimahullah wallahi mẹ́ta tí mo lè sọnù lásìkò yìí na ziyara tí wọ́n wá tán ni mufti Jaqmal náà dídì wá tí wọ́n ṣe interview fún mi so nínú interview yẹn wọ́n ti upload ẹ̀ wọ́n dẹ̀ ti post ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti wo professor tó ti pè mí lẹ́yìn ìgbà tẹ́ ó sì àwọn clips yẹn wàláì wọ́n lọ bí 6 professor ṣe wá rí èyí tó wá pè mí tó yẹ pé mo ṣe bá sọ̀rọ̀ tán lẹ́yìn dé lónìí mi ní dárúkọ ẹ̀ but ó ní University of Ibadan lòun wà ó wá sọ wípé Salafi lòun wípé àwọn dẹ̀ hate Markaz gidigidi ó wá ní láti òní ìlọ òun ò ní hate Markaz mọ́ nítorí pé prógámù tí ó ní méjì lòun wò ibi èyí tí Sheikh Jaqmal ti ń sọ̀rọ̀ tí ẹ ń sọ yí pé irú Sheikh Adam tí a bá gba Markaz kọjá irúṣẹ́ lábàtàbàtà tí ó wà nílẹ̀ yìí báwo ló ti ṣe wáyé òun náà wá ro làákàyè òun rí pé òdodo ọ̀rọ̀ ni ó wá láti gbà tóun ti ń ṣe yunifásitì táwọn sọ pé àwọn ọmọ lọ kọ project wá táwọn fi fún wọn doctor kódà òun wà náà tó mọ supervise ó lóun ọ̀rẹ́ nìkan tó kọ kankan rí tó wá kó pẹ́ẹ́nì tó fi kọ nǹkan yẹn wá rí Ọlọ́run bá ń gbóhùn rírí ó ní mo sì ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn evidences ó ní mo wá sọ̀rọ̀ kan mo sọ yí pé àwọn nǹkan tá a kọ́ ní Markaz ló help mi jù fún project tó fi ṣeé ṣe and time tí ò sí púpọ̀ náà jẹ́ ṣàlàyé délẹ̀ níjọ́ náà lọ́hùn torí pé ọ̀kan ló àwọn topic subject kan Markaz ìgbà tí wọ́n Markaz subject tá à ń ṣe ọ̀fẹ́ lé 35 àníjọ́ mi wà òní sọ fún wa pé òní láṣẹ ìdánwò
à ń dé kíláàsì báyìí wọ́n lè ká bọ́ síta wọ́n dẹ̀ sẹ́ẹ̀tì ìdánwò sójú bọ́ọ̀dù ọ̀yà ká olùkọ́ bẹ̀rẹ̀ ìdánwò. so ẹni tí bá ti máa ń ka tírà tẹ́lẹ̀ tó sì ní gbìyànjú kò ní fẹ́ẹ̀lì èmi ò fẹ́ẹ̀lì rí mo kíláàsì mo mú jáde àti ìdájọ́ àti tàwùjí. now subject kan wá ń bẹ ilmul mantiq ọwọ́ Americas wọn kọ́ wa Saudi haramu ni ní jamia wa gbogbo jamia Saudi wọ́n kọ́ mọ́ntìkì tí wọ́n bá mọ mọ́ntìkì sọ fún mi ẹ̀dá kò sọ ọmọ kéwú. kọ́mọ kéwú because Quran sọ àwọn ayé àkàtúntò pé tí wọ́n bá mọ mọ́ntìkì ò lè mọ kíní wí lápèjúwe ibi tó lọ sọ pé wọ̀já àrọ̀bùkà wálé mọ̀ lákù sọ́fà ṣé bó ṣe wà bẹ̀ láti ọlọ́run ó dé yóò dé láti bo níbo ló dé sí wáwù tí wọ́n wà bẹ̀ wálé mọ̀ láìka màá tó fún mọ̀ láìka àwọn àtàwọn mọ̀ láìka wọ́n ó dé sọ́fà wọ́n á tó sáfù níbo jẹ́ ìsọmọléèwé ọ̀dọ́ tó kó lọ́dà mọ̀ láìka yóò yọ pé kankan wà tó ti parẹ́ bẹ̀ yẹn wọ́n ti pa kankan láàrin between ìjà àti rọ̀bùkà so àwọn mẹ́tìkì wa àwọn oníbàlágà wa tó àṣírí ẹ̀ fún wa ipe wọ́n ti pa amúrù rẹ̀ níbẹ̀ ni wọ̀já amúrù rọ̀bíkà lọ́wọ́ àbẹ̀ àṣẹ ọlọ́run ọba ni ó dé ọlọ́run wa pàṣẹ fún àmàlákà kí wọ́n tó wọ́n lọ́dọ̀ àmàlákà náà amúrù ló sí bẹ̀ ní òsínú àyà yìí ìmọ̀ àtàfà àti nǹkan wa tẹ̀sí ní jamia 1 hour la fi fa àyà ìjọ kan nígbà tí ń kọ́ wa tí mo ń bá a fà pé tukutu ní tu nígbà tí ń sọ pé ọlọ́run ọba wa dé yawmal qiyamah wọ̀já Allah subhanahu wa ta'ala sayati yawmal qiyamah wọ́n ní kọ́mọdé kárì mo ní bọ́dọ̀ ti dé mo kọ́kọ́ lo mọ́tìkì fún ṣàpẹ́ lo mọ́tìkì á ní kìyà sí pé á sọ̀rọ̀ àbọ̀ ọ̀rọ̀ tá a bá sọ ìkejì tá a bá sọ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ti wà nú ẹ̀ bọ̀ tá a lámọ́lẹ̀ lábá ní Ibrahim yìí olórí burúkú ni gbogbo ẹ̀ tó bá ti jẹ́ olórí burúkú ni o láti bọ̀ tán ìkàtà àṣọ ni pé Ibrahim ò ní àtibọ̀tán bọ̀ àṣọ straight ó dẹ̀ wà ní Kùránì la yastawi ashabu nar wa ashabul janna ashabul jannati humul faizun àwọn ọmọdé ń kọ́ ọ́dákẹ́ wọ́n ló fi lákàyè rẹ̀ rò wípé kí ni dídú kùsùrán kí ni dídú bọ́ọ̀zù kùsùrán ọ̀tọ́ náà wọ̀ sọ́bẹ̀ tó bá ọmọ mọ́tìkì ó lè ráyà ìyanjú mọ́tìkì lọ́dẹ̀ ìyanjú ẹ̀ mọ́tìkì dẹ̀ ní kọ́ wa lọ́kọ̀ mọ́tìkì. sọ́jà kùnrin tó mọ́tìkì báwo ló sọ pé òun fẹ́ tú Kùránì ìwọ ló ní mọ́tìkì haramu yìí sísálàbí wálé ṣàlàyé Kùránì káwá gbọ́ yé because òun ló ti wọ́n ti sọ pé haramu ní ilmu mọ́tìkì nínú àwọn àǹfààní gẹ́gẹ́ bí question tẹ́ béèrè nípa pé Markaz wọ́n try púpọ̀ fún wa gbogbo àwọn tí wọ́n jáde Markaz yẹn tí wọ́n láǹfààní àti lọlẹ̀ Lárúbáwá tí wọ́n wá dé tí wọ́n ń takò bẹ̀yẹn o lè láti bọ̀tán dáadáa ọmọ àlè ni wọ́n ọmọ àlè sámú ni wọ́n kí náà fi jọ́ ọmọ àlè ọ̀dà ní sítẹ́mì ọ̀bá kan tíra ẹ̀ dákun jábí àwọn ọmọ fẹ́ lọ báwo ni kí n fàdí ṣe fẹ́ rí tíra yìí ẹ̀ dákun nǹkan tí mo kọ síbẹ̀ tó máa bá Markaz náà kọ́ wa dedication yìí ni wọ́n rí tí wọ́n fi padà rí mi pé ọmọ Markaz lélẹ́yìí nígbà tó ń wá mi tó ń rí mi oṣù mẹ́fà Saudi fi ń wá mi ṣe èmi ti kọ tíra 95 abasasi lọ wá ṣe wá sí alọ́ọ̀ṣẹ̀ lébùté mẹ́ta abasasi ló ṣe wá sí tí a fa ń ya nígbà yẹn ọmọ yẹn múra sí kéwù because okùnṣù mẹ́ta tá a jáde Markaz ni mo gbé tíra jáde so bàbá ń wárù nǹkan ikọ́ ṣẹlẹ̀ but bàtọ́ kú tán lọ́wọ́ wáyé sẹ́wọ̀n pé 95 ni àwa ló yẹ kí bàbá ó ṣe ṣàádà tí bàbá jọ pé ká repeat class kan sí ọlọ́run gbogbo pátápátá àwọn ìjà àṣèdánwò so àdẹ̀kú òní kíláàsì kan ní ká tútù ọdún kàkà sí wọn lọ́wọ́ fún àbúrákà sí gbogbo wa ajánẹ́sì mùdírù tó ní Sheikh Zakaria méjì mi ni àjọjáde ní kíláàsì mi lọ́wọ́ yes Zakaria àti mú Sheikh Abdulmumin Ọ̀kín àti ayélóyún tí ń kọrin méjì mi ni wọn Mumini ní máa ń dìde tí ọkà kúrẹ́ tí wọ́n mọ̀ tú lálà sínú kíláàsì fún wọn àti Sheikh Abdulkadiri mo fẹ́ràn fìtínà nípa ìmọ̀ ni ó náà nígbà tí mo wá kọ́ tán kẹ́ wo àwọn àfáà bí níṣẹ́ Ádámù ṣe dáa àwọn àfáà Amẹ́ríkà sí náà dáa ṣe àgbégbà tí mo kọ́ tó láì tó wọ́n á lọ fi hàn àfáà ńlá wọ́n làwọn àwọn ọmọ yìí ṣe fẹ́ràn fìtínà báyìí èyí tí mo fọwọ́ kàn yẹn ni mo gbé lọ wọ́n á lọ fi hàn Gàmáwí náà mo fi hàn Sheikh Abdullahi Mukadam tán kọ́ wa ní Nahu àti Sọ́rfù wọ́n á ní kí ló wá fẹ́ ṣe báyìí mo ní mo fẹ́ tẹ̀ ní ẹ̀yẹ́ wò kí n tó tẹ̀ kí n máa kó àbùkù bá Amẹ́ríkà torí mo kọ́ tíra rí Sheikh Adamu ni mò ń wò kí mo bá wò báyìí ṣe rí tíra kọ torí tó ní bàbá lè ta tíra bíi 5 fún wa nínú ọgbà wọ́n á wò pé bàbá ni mo fẹ́ jọ mo fẹ́ mọ kọ̀ọ̀kan mo fi ṣe léyìí ní tajribatun awwaliyya so àwọn Amẹ́ríkà tí wọ́n ṣe mí tì lórí ẹ̀ wọ́n wá ní kí Sheikh Daud Afanla kọ́kọ́ tẹ̀kìrìzù ẹ̀ ẹ̀wọ̀n àwọn afá dáadáa tẹ̀kìrìzù Afanla kọ̀rí so wọ́n wá ní lẹ́nu fídíò táwọn wò àwọn tí wọ́n clip méjì èyí tí Sheikh Jakmal ti sọ̀rọ̀ yẹn wípé àti ọ̀rọ̀ tí mo sọ kó tó di pé wọ́n sọ̀rọ̀ yẹn ó wá jẹ́ káwọn onífẹ̀ẹ́ Markaz Buhaya nípa pé ìgbìyànjú Markaz ló lapa báyìí pé kéde tó ṣe ilé nìkan ìmọ̀ Markaz tó ṣe oríṣiríṣi kan but àwọn Markaz pé wọ́n gbìyànjú púpọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ Markaz àti Mudiru ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ìkankan tó ṣẹlẹ̀ láàrin mi àti Mudiru náà nígbà tí mo wá náà gbà tí máa ṣàlàyé tí bá ń sọ ní tàwọn náà ti mọ rántí tó bá ń wo ètò yìí ṣẹ́rí Mudiru wà nínú àwọn àfáà tí Sheikh Adamu yàn pé kọ́ máa kọ́ wa àwọn náà wá ń kọ́ wa ní alifalaku wa nujum alifalaku wa nujum ni Mudiru kọ́ wa ṣe wá rí Mudiru ọ̀nà wọn jẹ́ àní tíra tí bàbá gbé kalẹ̀ rí kọ́ máa fi kọ́ wa ṣẹ́rí tó bá wọlé wọ́n máa wá lọ́nú àwọn tíra tó jẹ́ kò tí ì sọ pé ọ̀tá yọ bírèèni àwọn ọmọ kíláàsì débi pé àwọn ọmọ kíláàsì ò ní ọ̀pọ̀lọpọ̀ wà nígbà kan tó ń sọ yé mọ́ ìdí tẹ́mi ṣe ń gbọ́ wọn yé kọ̀ọ̀kan ni pé èmi fẹ́ràn fìtínà ṣé gbogbo tíra pẹlẹbẹ tí bàbá kọ èmi wà lọ ra àwọn tíra ńláńlá tí ń sọ̀rọ̀ nípa àwọn kan tí bàbá kọ
tí bàbá sọ pé kankan pín sọ́nà mẹ́ta tó bá di ní exam tí n bá kọ ìmílẹ̀ ní ọ̀nà méje ló pín sí máa kọ kàti bàbá máa sọ mẹ́rin mi tí mo rí tíra mi níta àwọn tó bá ń máàkì pépà ń pè wọ́n mọ̀ yìí bó ló ti rí eléyìí ṣé wọ́n rí Sheikh Abdullahi Solati àwọn ń kọ́ wa ní hadith nígbà táwọn arọ́bíà Sheikh Sasili ní kọ́ wa ní burda so nígbà táwọn wọ tàwùjí mùdírù tó ní náà ní kọ́ wa ní al-falaq wa nujum ṣé wọ́n rí tí wọ́n bá ti wá kọ́ wa tó bá jáde àwọn kíláàsì wa mọ̀ sọ̀rọ̀ wọn lẹ́yìn pé kí ni ọmọ yìí tẹ́ kí ni àbá yìí ṣe gbogbo kẹ́tí sọ̀rọ̀ àgbọ́yé lẹ́tírà tí bàbá rẹ̀ ní kọ́ wa kì í sí wò tó bá dẹ̀ kò dánwò nísìn wọ́n ti sẹ́ẹ̀tì dánwò àwọn àfẹ́lì àwọn kíláàsì jẹ́ wọ́n máa sọ̀rọ̀ wọn lẹ́yìn èmi sì nígbà kejì mùdírù mọ̀kẹ́wù buhaya ni wọ́n láì súnmọ́ gíláàsì láìláì wọn sì ṣe mùnáfìkì wọn mọ̀rọ̀ lọ́rọ̀ sọ lẹ́yìn lè rí wọn káwọn fà kí wọ́n mọ́ríkàsì kójọ àwọn fábàkà kójọ kọ́ máa sọ̀rọ̀ kẹ́ bá mùdírù bẹ̀ ìyẹn jẹ́ẹ́jẹ́ ni wọ́n ṣe wá rí níjọ́ kan wọ́n wá dé wọ́n ṣàlàyé oòrùn bí pé àwọn shumus pé ṣàmṣẹ́ ọ̀kankan ló wà òṣùpá ó gba ìmọ́lẹ̀ lára oòrùn dàwáránù àrùn wọ́n ṣàlàyé bí a ṣe ń rí àárọ̀ àtọ̀sán àti pé yíyí òṣùpá ní bí ọ̀sán àtalẹ́ so dàwáránù kọ́mọ̀rù ní bí ọdún tá a fi ń rí àwọn fùsùlù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n tàn wọ́n tún wọnú àwọn nǹkan míì lọ tí ò sínú tíra bàbá wọn tí wọ́n kọ kalẹ̀ yìí ṣé wọ́n ti bọ́ ṣe jáde tán jọ̀rọ̀ lọ́hùn àwọn ọmọ kíláàsì wa wọ́n sàn ń pé kí ni gbogbo àní tíra bàbá kọ́mọ tíra bàbá ìgbẹ́ni kọ́mọ kà ṣé wọ́n á déjọ́ kan wọ́n fẹ́ kọ́ wa ní al-falaq wa nujum mo bá nawọ́ wọ́n ní kí ló fẹ́ sọ èmi ti máa ń ka tíra fún wọn lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa kà wọ́n máa tú wọ́n máa ṣàlàyé so wọ́n ní kí ló fẹ́ sọ mo ní ọ̀rọ̀ kan mo ní tẹ́rì àmọ́ sọ̀rọ̀ yín lẹ́yìn ní kíláàsì ọ̀rọ̀ tá a sì máa ń sọ ni pé tíra tí bàbá yín kọ gangan pé kẹ́ máa kọ́ wa wọ́n lè mi ò bẹ̀rù dánwò àmọ́ àwọn ọmọ ìyá mi tán wà lẹ́yìn torí kíláàsì yẹn iwájú ni mo ń jókòó wọ́n lọ́wọ́ bá ń gbọ́ mo tún lè sọ lójú wọn mo ní tá ẹ bá ti jáde tán làwọn ọmọ kíláàsì yìí wọ́n máa ń bú yín èmi wá máa sọ pé ìdí tẹ́ ẹ fi èmi bá wọn dá sí wa mo máa sọ fún pé ẹ sì já sọ lójú wọn wọ́n ní nǹkan bá ti láyà ẹ̀ mo ní ẹ má wọrí èmi ò sọ so mo wá ní kí ni kan tó ń tún àti sọ gan mo wá ní pé tíra tí bàbá ṣe gangan yẹn tẹ́ bá ti dé òun ni kẹ́ mọ kọ́ wa wọ́n sọ fẹ́ máa kọ́ mi ní iṣẹ́ tí wọ́n ní kí n máa ṣe ni wọ́n kàn bínú ju tíra tó bá ní wọ́n kàn gbà tíra lọ́wọ́ ẹnìkan wọ́n bá bínú sọnù wọ́n bá bínú jáde wọ́n bá lọ nígbà tí wọ́n lọ kò ju bí ìṣẹ́jú mẹ́wàá lọ wọ àfọ amẹ́ríkà tí wọ́n bẹ̀ tó bí méjìlá wọ́n bá dé wọ́n bá wọnú kíláàsì ṣe dàwọ́dù àfọ ńlá oníṣẹ́ bẹ́ẹ̀ ṣe àlùbáríkà báyìí ẹ̀yọ́ ọmọ yìí ẹ̀ ń bú àfáà yìí ẹ̀ ń bú ọmọ àfáà yìí ẹ̀ ń yájú sí ẹ̀ tí dáadáa ní kọ́ máa kọ́ yín kéwú kálukú sáà nígbà tí wọ́n sọ gbọ̀rọ̀ tán wọ́n bá níta lọ́rọ̀ so mo bá dìde gbogbo wọn bẹ̀rù wọn lè sọ kankan mo bá dìde mo bá ní tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé bọ́yá abú wọn àmọ́ àwọn ọmọ kíláàsì wà yìí àwọn náà máa ń sọ̀rọ̀ wọn lẹ́yìn tí wọ́n bá ti lọ tán mo ní nísìn mo ní ẹ̀yin ìyẹn Sheikh Daud mo bá wuyẹ mo ní tíra tí wọ́n ní kẹ́ máa fi kọ́ wa ní tafsir ẹ ti fẹ́ parí èyí máa tún sọ tí kálukú ṣe Sheikh Yunus mo lẹ́ ti fẹ́ parí ilmu nafs náà ní ẹ máa kọ́ wa Sheikh Bashar òun ní kọ́ wa ní al-Islam fi Nàìjíríà mo ní gbogbo ẹ̀ láti fẹ́ parí but al-falaq wa nujum kò tí ì ju bí ewé méjì sí mẹ́ta lọ so fọ́sùlù yìí sì parí lọ yìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé wa lọ àwọn ibìkan tó yẹ pé ó jìnnà sí làákàyè so mo ní àwọn ọmọ yìí wọ́n máa ń sọ mo dẹ̀ sọ fún wọn pé ṣé ká sọ lójú wọn so ni a ti dá ọ̀rọ̀ yẹn lẹ̀ èmi dé ìwọ nìkan ló ní àyà láti sọ mo ní no ìdí kí nǹkan tí wọ́n ń sọ lẹ́yìn kọ́ máa dàbí pa ajẹ́ mùnáfìkì so wọ́n á ní tọ́wọ́ ẹ̀wọ́ yẹn bọ́ síta ká bọ́ ẹ̀wù wálẹ̀ ká kúnlẹ̀ sínú òrùn so gbà tó wá tó bí ìṣẹ́jú mẹ́wàá sí 15 minutes wọ́n tàwa padà ní káwọ kíláàsì so wọ́n sà dáríjì wá so mùdírù náà lẹ́yìn táwọn padà wá wọ́n á continue so wọ́n á bẹ̀ sí kátírà yẹn ṣé mọ̀ pé àǹfààní tí mùdírù fẹ́ ká jẹ kó má jásí pé tíra tí bàbá nìkan kọ ní àníyàn wọn irú ẹ̀ náà ni wọ́n máa ń ṣe nù tafsiri tẹ gbogbo àwọn tafsiri nù àwọ̀ ẹ̀rí kan gbé àwọn èèyàn jìnnà bẹ́ẹ̀ni Allahu akbar yàn dáadáa ni wọ́n sì dáwọ́ káàkiri dúró lójú kan mùdírù mọ̀ kéwú Allahu akbar wọ́n mọ̀ kéwú nígbà tí mo ti di journalist yìí ní 2005 a wá láti London táwa interview wọn jọ kan ìgbà yẹn mo ṣiṣẹ́ pẹ̀lú pépà kan tó pè ní Islamic Press mo béèrè question kan lọ́wọ́ wọn jọ́nà lọ́wọ́ mo wá nígbà táwọn náà gbà yìí mo rí i pé àwọn ṣẹ́ṣì kú ń bẹ̀ mo ní kí ló dé ńgbà tí bàbá kú kí ló dé tẹ̀yìn ọ̀lọ́dá ilé kéwú ti yín sílẹ̀ mo ní ṣe mọ̀ pé tẹ bá kú ẹ̀ lè jogún bíi inú question tí mo bí wọ́n jọ́nà lọ́hùn wọ́n wá láìkí question yẹn ju wa ọ̀pọ̀lọpọ̀ question tá a béèrè lọ́wọ́ wọn jọ́nà lọ́wọ́ wọ́n ní ok nígbà táwọn bá kú òun ọgbà yìí nìsín táwọn lọ dá ti tàwọn sílẹ̀ wọ́n ní ta ní ó mójútó ibi àwọn náà sì ní ọmọ àgbà làwọn sì takú sí bíbá yìí ẹ wá wùsẹ́ tí mùdírù ti ṣe lónìí tíṣà tó bá rọrùn pé tí ẹ bá kú ìyẹn padà wá sáyé tíṣà kádà bá wọnú ọgbà yẹn bàbá rò pé àbí ibòmí ló ń wọ̀ ẹ̀yin náà ẹ wo gbogbo àwọn bàbá ní ẹ wo oríṣiríṣi wọ́n ti sọ bẹ̀rẹ̀ yunifásitì ẹ dákun ṣe bọ́ yẹ kí gbogbo àwọn àfà tí wọ́n wá dóbi ọ̀tá fún wọn lónìí ṣe bọ́ yẹ kí wọ́n máa dùn ní pé ògo kan eléyìí sọ máa lè ó tún ẹ̀yin bàbá rẹ̀ ṣe orípa mùdírù lè parẹ́ nínú ọgbà láíláí iṣẹ́ takuntakun síbẹ̀síbẹ̀ ẹ̀ tún wá ń sàṣì wọn ẹ̀ ń gbé oògùn wọnú ọgbà ẹ̀wùjọ́ kan tí wọ́n ní àwọn rí oògùn kan tí wọ́n fi sẹ́nu ọ̀nà tí wọ́n wé lóhùn pupa kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ pa wọ́n. ìyẹn dáadáa ni mùdírù àmín.
tọ́ èyí tó kù tá a ẹ̀gbọ́n agbádùn dọ́kítọ́rù púpọ̀.